bó bá kò lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni tó fi mọ̀ láàrin àwọn ẹ̀dá nù bó ti wá wà nù ẹ̀dá ló wà nù ìlú kan àná ẹ̀ lánàá ìlú kan òní ẹ̀ kí ni páàsì ìlú náà kí ni ádìrì ìlú náà ọ wà lọ sí Maka àná Maka tó ní Maka ọlọ́run ọbàjọ́ yé wa bẹ́ẹ̀ yí pé wàlàkọ́dí aṣáára al-Qur'anu al-karimu ila ma shahadahum nasu al-yawma bi'azal baladi min amunin wa amani. ìlú tí wọ́n ń pè ní Maka tí ó gbẹ́ bọ́ọ̀dì mọ́ Maka lónìí òun ni ìlú tó sì kí ọ òun ni ìlú kọ̀ọ̀kanbalẹ̀ mada alahu kana amina síbẹ̀ lórí látànà ọ̀rọ̀ ní Maka náà ní hadir ó ní Madiẹ ó ní Pasiẹ kí ni Madiẹ ìlú Maka yẹn lọ sí Ankabut. awalam yaraw anna ja'alna haraman aminan wa yutaghatafu an-nasu min hawlihim. afabil batili yu'minuna wa bi ni'matillahi yakfurun. awalam yaraw ẹ̀rí ni abẹ́ẹ̀rí. anna ja'alna haraman aminan. ja'alna haraman aminan. ẹ̀rí ni abẹ́ẹ̀rí haram Maka níjẹ́ báwọn ẹ̀rí Maka bí wọ́n ṣe á ṣe Maka lónìí tí ń jẹ́ hadiru rẹ̀ òní ẹ̀ ọwọ́ di aminan òní yẹn wá security wà ń bẹ ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ ọlọ́ọ̀ni báwo lórí lánàá. yutakhatafu an-nasu min hawlihim. ọlọ́ọ̀ni yutakhatafu an-nasu min hawlihim. ìlú tí wọ́n ti já yàn lọ́wọ́ tí wọ́n ti já nǹkan gbà tẹ́lẹ̀ ni yutakhatafu an-nasu min hawlihim. gbogbo àwọn tí ń gbé ètè tí Maka tẹ́lẹ̀ wọ́n máa lọ́yàn lọ́wọ́ gbà ni wọ́n já báàkì gbàgbà téèyàn bá wà níbi àwọn èmi ọmọ ẹbí ọ̀ ń sọ̀rọ̀. tó bíbi táwọn tí ò dá pọ̀ sí tí wọ́n máa lọ́yàn lọ́gbà ọlọ́run níbẹ̀ Maka náà rí lànà tẹ́lẹ̀ wọ́n máa rí báàgì wọ́n máa rí owó. ọlọ́run ní mí ní àólì yìí ní gbogbo agbègbè Maka ni ọlọ́run ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ lánàá tẹ́lẹ̀ ní wípé kò sì kí ọ wọ́n máa ń já wọ́n máa lọ́yàn lọ́gbà ní gbogbo báàgì wọ́n gbé gbogbo gòdì wọ́n gbé gbogbo oúnjẹ wọ́n gbé gbogbo dání wọ́n jagbà. afabil batili yu'minuna wa bi ni'matillahi yakfurun. ọlọ́run náà ìyẹn ti fẹ́ràn kẹ́ ẹ máa nígbàgbọ́ sí rọ́bà yìí ọlọ́run ní sinimá gàdúrà ọlọ́run ní ọlọ́run arí lánàá ni ó sojú mi ọlànà tiẹ̀ kó tó dò ní o òyìn ló ti fọkànbalẹ̀ ànánu ànáhùn náà bẹ́ẹ̀ òun ló bí ẹrùpín nù pilẹ̀ wa yìí nígbà tá a kọ́ lé lẹ́pẹ́ nǹkan mẹ́ta tó mú wa lọ́bẹ̀ gbogbo tí ń jẹ́ duhat tó o bá fẹ́ pèpè sódò ọ̀nà ọlọ́run o gbọ́dọ̀ jẹ́ rọ́jù ló ń musakọ̀ tó o bá pèpè tó o bá jẹ́ dáì o gbọ́dọ̀ jẹ́ ni tó lajú. rọ́jù ló ń musakọ̀ fún wáyé. àná. تغيير منهج الدعوة من حالتها بالأمس. تغيير الدعوة من حالتها بالأمس. àtòní bí sẹ́ńbọ̀ láti rí àwọn ànábì ọlọ́wọ́ ọba kó tó dára ná Muhammad sallallahu alayhi wa sallam. ونستشهد بيانا على حسب بعض آيات قرآنية. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين وجعله جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا ما فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا
آلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم وقالوا إنكم أنتم الظالمون ثم نكثوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم وهم لكم ولم تعبدون Muhammad Saidi mo fẹ́ lò gbogbo tí wọ́n fà látòkè délẹ̀ ń anabi Ibrahim alayhi salatu wa salam òun ní bá wọn pò gbogbo tí wọ́n ń ṣe òun dáwà ni bó ṣe wọ́ ọ lọ tọwọ́ bọ̀ dáwà ni ibi mo fẹ́ lò ń bẹ̀ níbi tó sọ̀kalẹ̀ sí nígbà tó ọ ní wàlímà tàbùdùn. Ufin lakum walima ta'buduna min dunillahi afala ta'qilun. Àwọn tí Ibrahim bá sọ̀rọ̀ yìí àwọn ń kó ẹ̀ ní àwọn bàbá ẹ̀ ní àwọn òbí ẹ̀ ní ń bá wọn wọ àwọn náà ń bá wọ ńgbà tó wá dójẹ́ tó ká la ó ní ufin lakum ó ní sí ọyìn ẹ̀yin èèyàn yẹ̀yẹ́ yìí. walima ta'buduna min dunillahi. kẹ́ máa ṣe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hun. afala ta'qilun. ṣé ni yóò pé ni. bí pèpè ti jẹ́ ní mádínù bí wọ́n á ṣe ń pè bọ́ọ̀nù ọwọ́ akọ ádìrú rẹ̀ nígbà tá ànábì wá dé òun rí ojú dúdú nu ojú àìdájú ni wọ́n fi pè ká bá fẹ́ pè yẹn sọ́jọ́ ọlọ́run ká bu ká yẹ̀yẹ́ ká mú ní líle ńgbà ọ̀gá wa dé olú akọ̀dọ̀ rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsanan ìdáka. ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ìgbà tó làjú dé èyí tí àná Ibrahim sọ pé ń fi lọ́kùn sí ọyìn. walima ta'buduna min dunillahi afala ta'qilun. sí ọyìn àti tẹ́ǹsì afala ta'qilun ṣé ni yóò pé ni ijó ojú dúdú nìyẹn ìgbà tó làjú dé lọ́dà ni Muhammadu kọ́dára bukala tábìlì ìlàyà ẹ̀sìn ọlọ́run ọba ní ẹ̀sìn. wabili walidayni ihsana. ẹ̀sìn dáadáa sáwọn òbí yín méjèèjì. imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma. ọ̀kan lọ́ọ̀kù kan ni àbí wọ́n pẹ́ sí yín lọ́wọ́. fala taqul lahuma uffin. pé èyí tó sọ ń kú díẹ̀ káàtó èyí tí Ibrahim sọ ń kú díẹ̀ káàtó kì í sọ́dà ju ń bẹ́ẹ̀ hádìrú lónìí. la taqul lahuma uffin. new dimension new system ti dé la taqul lahuma uffin. ọlọ́pàá ẹ gbọ́dọ̀ máa sọ sí ọ ságbàlagbà má ẹ má sọ sí ọ sáwọn òbí yín má ẹ má sọ sí ọ sẹ́ni ojú yín lọ má ẹ má sọ sí ọ sẹ́ni tí ó tó yín lọ má uffin lakum wa taqul lahuma uffin wa la tanharhuma wa qul lahuma qawlan karima. nígbà tí Ibrahim ti ṣe kè
sọ́dà jù òun jágbe mọ́ wọn ni. ó fẹ́ lọ́kàn. wọ́n fi lẹ̀kún látẹni àwọn ọmọ ẹ̀ gbọ́dọ̀ jágbe wọn má bẹ́ẹ̀ bá fẹ́ pèpè má jágbe mọ́ yẹn má tẹ́ bá fẹ́ bá àwọn tóbi sọ̀rọ̀ má jágbe wọn má bọ́ bá fẹ́ sọ̀rọ̀ sọ́mọ yìí ọmọ ọ̀dọ̀ rẹ má jágbe má àbúrò rẹ má jágbe má ẹ̀gbọ́n rẹ má jágbe má ọ̀rẹ́ rẹ má jágbe má wọn látẹni àríwá wà kúrò àrùmá ẹ̀kọ́ òwúrọ̀ tẹ̀lé wa. alábìnrin gbọ́dọ̀ tí Ibrahim sọ ipe abadata kìlúnà nítorí wí tí Ibrahim wí nu inú pèpè tiẹ̀ nígbà tójú èlà inú pèpè tiẹ̀ ìgbà tí mi dàgbà inú pèpè tiẹ̀ ìgbà tójú dúdú ọ̀nà abadata kìlúnà sẹ́ni yóò pe ní anábìnrin kò tó wa kú láwọn ẹ̀kọ́ òwúrọ̀ kẹrẹ́ máa. ربنا لهما كما ربياني صغيرا. fún wọn kú láwọn ọlọ́ọ̀ni tó máa sọ fún wọn ni yí pé àdúrà ni ó ṣe fún wọn. ọkùnrin bí àmúhùnmá. ọ̀pọ̀lọpọ̀ ń bá ń ké yá ni bá ń ké bàbá mi ẹni tẹ́gbẹ́ bàbá rẹ̀ máa ṣàdúrà fún ni ẹni tẹ́gbẹ́ ìyá rẹ̀ máa ṣàdúrà fún ni kó lè rọ̀ bí. àmúhùnmá bàbá bàyà ni wàrà yìí máa ní sọ́gẹ́. ọlọ́run bá ń kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ mi ọlọ́run kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ mi nígbà kékeré mi lọ tó bárò lóore rẹ tó kí wọn gbà kékeré rẹ tó ṣàánú rẹ tó sójoojo rẹ tó bí ọsẹsẹ kọ ọmọra rẹ wá kó rọbì. nínú yá ìsìlámù nu kó lè rọbì. kàmá bàyà ni ọ̀làjú tí Islam gbé wá fún wa nìyẹn má pèpè bí ẹni tójú ẹ dúdú má ìyóò ti kó ńlẹ̀ ó ti kọjá láyé nínú bẹ́ẹ̀ lànà bí. Musa alayhi salatu wa salamu kí ni Musa nínú àwọn ọ̀làjú tí ò wá àwọn ọ̀làjú máníwá máníwá páàsì ni èyí tó jẹ́ páàsì àtẹ̀yìntọ́pọ̀ rẹ́ǹtì àwọn àlọ́sọ́dọ̀ Musa kí ni páàsì Musa kí ni ájúrù Musa máàjì Musa kí ni ájúrù rẹ̀ ìjọsọ̀rọ̀ ọ̀nà Musa jẹ́ tó ní lọ́sọ̀rọ̀ ìjàmánà àwọn ìjàmánà ní márùn ìyá sì dẹrú. sọ wọn dẹrú ni lọ́ba mi rẹ́síkìwù wọn ọlọ́run wá sọ ní alukur'an. ìsìnádá Musa ní tìlíkọ́ ọmọ sọ́ọ̀lì mi ìnàkọ́ ọmọ bìrì àwọn náà. ọ̀ni Musa ọlọ́run ní Musa máa ń so. àní tìlíkọ́ ọmọ sọ́ọ̀lì mi. àwọn àjọ alábòsí yìí lọ bá mi alikọ́mi sọ̀lì mi lọ bá mi bá àwọn àjọ alábòsí. kọ̀mọ̀ bìrì àwọn náà láyé tẹ̀kú. ọ̀làrọ̀ bí ní ọgọ́mù ayúgà síbú ni wọ́n ní kú sọ́dírì wọ́n láyé tọ́líkù lìsọ́ọ̀nì bàálísì nílà Harun. wàlàhùn ẹlẹ́yẹ sọ́ọ̀lì. ọlọ́run ní rẹ̀ Musa lọ bá mi bá àwọn àjọ alábòsí ni. àbí kò má sọ́ọ̀lì mi náà. ẹ̀fìn lọ́nà àtàwọn àjọ rẹ̀ lọ bá mi bá wọn. kọ̀mọ̀ bìrì àwọn náà láyé tẹ̀kú. lọ́wọ́ bá wọn sọ̀rọ̀ ìjọ fìrí ọ̀nà pé aláya tẹ̀kún náà kò ní dàgẹ́ ẹbẹ̀rù ọlọ́run ọba. ọlọ́rọ̀ bí ní akáàbò ayúkà síbú ni. Musa ni wọ́n lọ́hùn ẹ̀rù ń bà mí nítorí kíni wọ́n má pè mí nírọ́ ibi mo ti gbérí ni tí mo ti lórí ni. wọ̀nyẹ̀dí kù sọ́dírì wọlá ẹ̀ ń tẹ́lí kù lìsáni. Musa náà kàn mí fún pínpín ìwọ ọlọ́run ọba kókó sì ń bẹ lórí àwọn mi. wàhálì sí ní ilà Harun. wọ́n ní àkọ́bà Haruna lọ́sọ́dọ̀ wọn. wàlà ọmọ aláyà zambú. ó ní túmọ̀ wọ́n ń kẹsẹ̀ sí mi lọ́rùn lọ́dọ̀ wọn. fàákàbọ̀ ayẹ̀ kìtùlù. ó ní ẹrù tí ń bá mi bí tó ní lọ yìí ń débẹ̀ kí wọ́n máa wá pa mí. kọ́lá kàlá. ọlọ́run ní kàlá Musa kàlá kàlá kàlá. àtìná iná máa kún mùsẹ̀mí wò. ọlọ́run ní Musa lọ kàlá kò lè rí bẹ́ẹ̀. pàṣẹ àbábí àyà àtìná. ọlọ́run ní ìdárúnà ìwà àtàrúnà ní àmọ́ fẹ́ràn rẹ ẹ máa lọ ẹ lọ dájú kọ wọn. iná máa kún mùsẹ̀mí wò. ọlọ́run ní méjèèjì ẹ̀dá lọ ìǹgbọ̀ntẹ́wì ń tẹ̀lé yín lọ. fàtìyà bìrì áádà. ọlọ́run ní fàtìyà bìrì áádà. fàkúlẹ̀
faqula inna rasulu rabbil alamin. àti Musa àti Haruna bá dọ̀dọ̀ Fìrìhónà wọ́n bá wọlé tó ọmọ dáwà lòjíṣẹ́ Ọlọ́run tó lọ́nà wa bọ̀. àníní sílímà náà bá ní Ísírẹ́lì. kìí ṣe tí wọ́n ń sẹ́niyàn tó àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ fún wa ká máa kó wọn lọ. sílímà náà bá ní Ísírẹ́lì. kọ́lá alámúrò rọ́bì kábìnà wàlídà. ẹgbẹ́ lọ́dọ̀ Fìrìhónà ní Musa ìwọ olólọ́run ọ̀sẹ́ ìwọ lóde tó àmà sọ fún wa kìí sàwálà rí ọ̀ ń gbà tó wà ń kékeré ni. wàlàbí sọ́bìnà mi ní òmùrí kàsí ní. yàrá rẹ̀ tó gbé lọ́dọ̀ wa kìí tí padà ọdún tó pọ̀ díẹ̀ lọ́dọ̀ wa. wàbá alita fàálẹ́ta kalẹ̀ tí fàálítà wà ń tàbí nálí káfírí. ìjọ ti gbàgbé tó ṣe ni minal kazibina nígbà tó ń bẹ́nu àwọn òkúrẹ́ èèyàn Musa. wà á tàbí nálí káfírí. minal kazibina nínú àwọn gèbèrí aláìmoore gèbèrí ti bẹ̀ ń kúfùrù nímọ̀ ni aláìmoore ni wọ́n fi ìwọ Musa. kọ́lá fàálítù àìsà wà nàmìnà dọ́ọ̀lì. àwọn ọ̀nàbí ọlọ́run yẹn sì purọ́ ó ní mo ṣe lóòótọ́ má dì rẹ̀ níyàn kò purọ́ má díẹ̀ ó ní mo ṣe ìsáànà wà nàmìnà dọ́ọ̀lì. nígbà tí ń bẹnu ẹni tí èrí náà tí èèmọ̀nà ni àárín yín tó wà bẹ àárín tí mo wà ló mú mi ṣe ẹ̀yin lẹ pòròfóòkì mi. fàfàwárí tùmí kò lámbà kìbùtù kú wà bàlí rọ̀bì hukuma wájà àlàyé mìíràn ìmọ̀lẹ́sẹ̀. mo dá ní kò tẹ̀lẹ̀ gẹ́rẹ́ tí mo fi yín sílẹ̀ tí mo dá ní àjọ ayé mi tí mo dá ní rẹ̀ rìn. fàwà bàlí rọ̀bì hukuma. ọlọ́run ọba mi ó fún mi ní wíṣídọ́ọ̀mù. wájà àlàyé mìíràn ìmọ̀lẹ́sẹ̀. ọwọ́ àti sọ mi dò jíjẹ́ kí n tó dé padà wá bá yín. wàtílíkà ní ìmọ̀ tó tẹ̀ mú nù ha àlàyé alẹ́ àbátàbá ní Ísírẹ́lì. ọlọ́run ọba tí mo lò lọ́dọ̀ yín sí ìhun náà lẹ́mọ̀ á fi ṣèrègùn lémi lérí pé ẹni wọ̀ọ̀kan lérí mi ni. kọ́lá fìlà olúwa máa Rabbul alamin. Musa fìlà olúwa. ó ní torí tí ọlọ́run fi torí ẹ̀ náà ni wá pọ̀. alẹ́ àbátàbá ní Ísírẹ́lì. ó ní tí ẹ bá ti wá ṣe eré fún yàn ọ wá ní kó ọsẹ doru ọkọ wa sọ ọ dẹrú ni kó má ní òpin ní ọ̀kàkà má láyé bí. kọ́lá fìlà olúwa máa Rabbul alamin. ọlọ́run yá tó tó Musa. kọ́lá fìlà Fírónà ni wọ́n Musa atótónu rẹ ti pọ̀ jù tá lọ́wọ́ ọba tó ń júwe náà fún wa. qala rabbus samawati wal ardi wa ma bainahuma. wọ́n bá wá júwe fún wa pọ́lọ́wọ́ ọba mi ni ọba tó dá sánmà àtìlẹ̀ àti níbẹ̀ láàrin sánmà àtìlẹ̀. in kuntum muqinin. tọ́lá kẹ́kẹ́ ń tẹ́ fẹ́ gbà ní yóò kọ́lá. qala liman hawlahu. ìjọba sọ fún àwọn tó wà ní sọ̀ráńdìsì rẹ̀ pé ẹ̀gbọ́n ti ń wí. ala tastami'u qala rabbukum wa rabbu aba'il awwalin. tó mú mi lọ bẹ̀ ní Madi. Habil wà ní Madi nítorí kọjá àti tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ làwọn àfáàfin wa sọ yí pé àsìkò kánbẹ nínú ìmọ̀ tí wọ́n ń pè ní asiru. Al-asiru al-jahili. Asiru al-jahiliya. àwọn àgbà tójú dúdú. يقول العلماء أن هذا العصر الجاهلي ليس فيه ثقافة. àwọn àsìkò tójú dúdú tí ò sí control kò sófin. بل هو عصر الغباوات. kò sí ìjánu òfin ò sí ìjánu ò sí ọkàn ṣe ń tọ́ bá wù ní àsìkò tójú dúdú nìyẹn. àwọn èèyàn náà ti lọ kọjá láyé wọ́n ṣe wọ́n sì jẹgbé bó ṣe lónìí ó kù sẹ́wọ̀n. Madi nìyẹn ó ṣeun. àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ ń gbà náà. Asiru ilé gabawa. Gabawa òmùgọ̀ kéèyàn olùkọ́ bí wọ́n bá sọ̀rọ̀ wọ́n sọ tokotoko ni àti gabawa. Asiru ilé gababi. Asirul gadabi àsìkò tí ìbínú máa ń gun àwọn ọlá ìbínú agaláṣẹ ẹni tí ń pèpè náà ìbínú lè gun irú àsìkò bẹ́ẹ̀ àfi ká jẹ yẹn ń pa ká tẹ̀yàn mọ́lẹ̀
ألا لا يجعلني أحد علينا فنجعل فوق جعل الجاهلين يجعل فوق جعل الجاهلين. àsìkò yẹn kó dúdú òun ló máa kọrin jàhílì kan kọrin. ألا لا يجعلني أحد علينا. ó ní ẹ má torí pójú yín dúdú aláìmọ̀kan ni ẹ má tayọ àlàlé wa lérí o. فنجعل فنجعل فوق جهل الجاهلين فنجعل فوق جهل الجاهلين. òun sọ ń wọ̀n ó ní tẹ́ ẹ bá tayọ àlà bẹ́ẹ̀ sórí ìta àràtà wo ṣe yọ kọjá ń tẹ̀sí. ó ń tẹ́wà pé ẹ tayọ àlà gé wa lọ́wọ́ ni àwọn ọbẹ̀ orí yín ni. gbogbo tí ń sọ ń jọ́nà ń ojú dúdú ni ó ti gbà bí ẹ̀ ṣe rẹ̀ ló ń bọ̀ bẹ́ẹ̀ rí yẹn wọ́n bẹ̀ tiẹ̀ náà. ike inú ń bí ọ. أسر ليس فيه العدالة. asro ليس فيه عدالة. àsìkò tọ́já sí pé lẹ́sà fi hì àdáàlà kò sí dédé anẹ́ Muhammad. صلى الله عليه وسلم. ó ní náà sọ́ọ́lẹ̀ tí Jìbìrìlù sọ fóun òun ni pé alihadilu filẹ̀gọ́dọ̀ bí والرضا. pé ọlọ́run ọba rẹ ní kí n wọ́nu ẹ o bínú bá ń bí ọ العدل في الغضب والرضا. òun bínú ọ̀yọ́nu ni ṣe dédé má torí pé inú ń bí ọ kọ́ wá tayọ àlà pé tọ́ ọba ti tayọ àlà kò sádìlú ń bẹ́ẹ̀. لا يجرمنكم شنآن. lọ́nà fi sọ yìí pé kódà bẹ́ẹ̀ bá díẹ̀ bá jẹ̀bi kú tẹ́ bá pa ẹ má ṣe ìsirá fún bẹ́ẹ̀. látò sí fòfin kọ́tì. nan lọ́ọ̀kan bí tá a dé yìí tọ́lá pẹ́ntàn tírìtì kẹ́bi tọ́pù ọdún yìí sàkọ́fà ilé kéwùsì níbí. sẹ́rí ẹ dákun tó rọ Ọlọ́run o kìí sàṣà níbi iṣẹ́ tí mo gbé dání bí mi fẹ́ kí nǹkan kan mọ́ fi ní lose focus àbí yóò adá ìfàtì mi bí tí ń bá lọ. àmọ́ inú yáyì tí ẹ sì kọ́ wa ó ní alihalalu bayyin wa baynahum umurun mustabihat. ẹ̀tọ́ fojú hàn táǹpì láàlàálì ìwọ fojú hàn tí ìrújú bá ti wà ń bẹ Islam ní ẹkílà rẹ̀. tí ìrújú bá wà ń bẹ ọ̀tọ̀ léébù látàná etí mi kún fóònù mi gan ti fẹ́ ó ti kú mọ́tò ẹ fẹ́ ara yín balẹ̀ mi ò wá fún fọ́dọ́ níbí o etí la fi gbọ́rọ̀ kì í sáriwo ibi àsùwà yìí tí nǹkan bá fẹ́ dàrú agbọ̀rọ̀ kílẹ̀ rẹ̀ ọ̀tọ̀lébù kí wọ́n búyàn méjì wá lè bú láyé àràbù ń bẹ ní tí ò sí lára rẹ̀ wọ́n rà bú ọ níjọ́ mi wọ́n bọ̀ yóò ṣe dédé rẹ̀ ó bẹ́ẹ̀ bá ní kàtó lòṣẹ́ òró ti kúrú bẹ́ẹ̀ ìbọ́lọ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀. ó ń kálukú pẹ̀lú ìpinnu ẹ̀ wá ní òṣìṣẹ́ wá sí kọ́tẹ́ ń gbọ́ ọlọ́run ti mú àyè tá a wà yí wá tó lo bàbá wa ọlọ́lá wọ bá a lọ́rin. Allahu yasmuka minan nas la ta'af wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ máa jẹ́ mufti kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ àfa àgbà ní ń jẹ́ bẹ́ẹ̀. ṣé wọn gbọ́dọ̀ fìyàn sípò àgbàlagbà kó tún mọ̀ra àgbà darí
wọ́n lágbà kì í sọ̀rọ̀ bí èwe. Now láti gba ní kò sí tí anybody bá sọ mi fi tiẹ̀ mi ò sí fún yìí hùn ọ̀tọ̀ lébù. Olóyìnbó ń pè kíní kan ní clarification of history. Ẹ farabalẹ̀ jàmá. Àwọn náà farabalẹ̀ ká gbọ́ tí wọ́n fẹ́ wí fún wa. Ìtàn pọ̀, ìtàn la wá sí láyé o. A sì gbọ́dọ̀ jà fáwọn kan tí èdè àwọn jílù tí ń bọ̀ lẹ́yìn tiwa ní tí wọ́n bá kọ́lẹ̀ fún wọn náà wọ́n kà. Àwọn yẹn pè mí pípọ̀ ẹ ṣe sùúrù ẹ má sọ̀rọ̀ kò síbi tí ń ti gba kọ́ọ̀lù àti bí àtàbúrọ̀dù bí mi fèsì tẹ́lẹ̀ àmọ́ bí tàn bá dàrú yẹn bọ̀dọ̀ yanjú ẹ̀ torí nínú tàn tó o bá kọ́ tàn àbọ̀ bá pàtàn tó o bá di ìtàn wò pé ọ̀sàbòsí tó o bá lé ọ̀sàbòsí títàn bá fẹ́ dàrú ẹ̀ straight yẹ òun lèyí tí mo fẹ́ ṣe yìí kì í ṣèṣì. Nínú ọ̀rọ̀ yìí náà àwọn olóyìnbó tún pè kéré kan ní defamation of character in person. Ẹni bá farabalẹ̀ bẹ́ẹ̀ bá ń pariwo ẹ máa disturb ọpọlọ etí la fi gbọ́rọ̀ á farabalẹ̀. èyí ń gbogbo ẹni tó sì sí òfin lọ́mọ ní ti ń jẹ́ bẹ́ẹ̀ mi ì níbẹ̀ ń lọ. àmọ́ ìtàn wọ́n ní gbogbo tí wọ́n bá sọ níwájú ànábì tí ó bá ti sọ̀rọ̀ ó di súnà. Ayé ọmọ béèrè pé tọ́wọ́ pé tí wọ́n bá sọ ohun tí ó bá rí bẹ́ẹ̀ ni yóò ti jáde yọ sọ̀rọ̀ ìtàn ni kìí ṣe èbú tọ́ba jẹ́ èbú kò sí èbú tí wá lọ́dún èèyàn tèmi dáhùn kò wá sí èbú tó lè wá wáyé wọn àfáà bọ́ ọmọ kéwọ́ ẹ̀ sọ̀rọ̀ ni. lẹ́yìnká ṣùkúrì wà ṣòkòrò ẹlẹ́mì yáàdàmú ìfọ́dìlò láì lọ́rẹ̀ lẹ́yìnká ṣùkúrì wà ṣòkòrò ẹlẹ́mì yáàdàmú ìfọ́dìlò láì lọ́rẹ̀ ya Rabbana ablighi lórí anakahiyata wa salama ya Rabbana ablighi lórí minnatahiyata wa salama. nkíọ́ afáàmì nkíọ́. في كل يوم نقول دما تقامد الله في الإلورين. gbogbo ìgbà nínú irun mi nínú asikaru mi nínú wáàsí mi ní ìfọ̀mọ̀sàdúrà fún ọ. أقول دما gbólóhùn tí mà sọ. تقامد الله في الإلورين. sọ́gà مدى الله للإلورين. تقامد الله للإلورين. ọlọ́run kí afá mi sẹ́wárí bàbá mi ṣe tóun bẹ́ẹ̀ làwọn tó bí mi tó. lọ́jọ́ yẹn fẹ́ sọ pé bí ìtàn bá fẹ́ dàrú á straight yẹ. mo gbọ́ àwọn ọ̀rọ̀ kan lọ́dẹ ni ó sọ àkọ́kọ́ ọ̀rọ̀ ni
tí mo fẹ́ kílíà òun ni pé mo ní ṣe Ádámù sẹ́mi kò fọ́kọ́ mi sínú tíra làmá bàbá mi sínú làmá tó lè bà lórí yóò dá wọ́n bá bí wà sí ni tẹnu gbé mi kí kíṣẹ́ tí yọ jáde wọ́n sọ fáyé ní tó wí nì ẹ̀rẹ́ àìsọ́ mú Kùránì kọ́sàlù alákòbí búra torí mi ọ̀rẹ́ tẹ̀sẹ̀ Ádámù jọ kàn ní ìsìn ní ìdí tí ń fi lọ́bọ́ lọ́wọ́ mo sì ráhùn èèyàn tán ní sí Ádámù sí àwọn padà gbọ́ yé ni etí wà iná lọ́bọ́ sí àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì fámìlì mi oníkìjìpá orúkọ táwọn tó bí mi bí ìdìkalẹ̀ kémi gan bá ní èmi bá láyé ni o tọ́lọ́run wa tọwọ́ mi gbé ga ju bí tiwọn lọ. ọ̀rọ̀ wá pa àwọn tó bí mi ọmọ àlè ibẹ̀ ni wọ́n ẹni pé àwọn tó bí mi lọ́mọ àlè tó pè mí lọ́mọ àlè lórí pé tí mo bí àdúgbò tí ń bọ̀ lẹ́yìn lọ́mọ àlè mo wá fẹ́ sọ tí ń jó ń kíjì pa. àwọn àgbàlagbà nu ilé tí gbégbé sẹ̀tẹ̀ wọn gbé o sọ̀rọ̀ ń kíjì pa àwọn ó kí ìpá kí ń jẹ́ asílá ilé ní tọba mọ́tàn ilé òyìnlàkí ní jẹ́ òyìnlàkí ló ń kí ìpá ń jẹ́ àwọn tó ṣe àwọn bàbá wa lẹ̀ àáfàá ni wọ́n ọlọ́lá ni wọ́n wá lẹ́rú ìgbẹ́ ọlọ́ngbà fún wọn dé ẹrú wọn ní ń ta kíjìpá lọ́jọ́ ọmọdá báwọn yẹn bá wá dọ́mọdá tí wọn bá tí wọn bá pàdé wọn náà bó lẹ́ wọn làwọn ń lọ lé bàbá tí ń ta kíjìpá lọ́sọ̀ọ́ dílé wọn kíjìpá àwọn tó bí wàá gé ìbẹ̀rẹ̀ aṣọ òhun kó tó wáyé pé àwọn tó bí wa wọ́n mú aṣọ òhun ní mórídù mo ti sọ yẹn lánàá láti máa fi jẹun wọn ò fẹ́ jẹ haramu àwọn nìkan wá kọ́ mọ́dàkọ́ ọba wa àgbà lánàá àfa ńláńlá fásukùtì bàbá wa àgbà ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àgbààgbà tí ń fẹ́ mọ́dàkọ́ wọn torí má di wọn níbi tí mo ké kọjá àná kálukú nù wọ́n fi ṣe mórídù láti fi jẹun kò bùjá fún àwọn kù kò bùjẹ́ ni ọlọ́wọ́n bá wọn kù kọ́lá kò sọ wọn dọ́mọ yẹ̀yẹ́ now ó ń kíjì pa tọba rẹ lòmíì tó lóun jẹ́ ọ̀ríjìnà kí ìbáyàtọ̀ fẹ́mi tí ń sọ̀rọ̀ yìí counterfeit ni àti gbogbo wa lápapọ̀ tó agéṣerú bí ọ̀rọ̀ tiwa ló ti wá ní ó tọ̀ wọ́n dé kóòtù evidence tó ní tó fẹ́ fi dàtàn mi rú kó wá tó fi dàtàn mi rú kó evidence wá náà gbogbo ẹni bá wá mọ̀tàn lọ ní lọ béèrè ilé tó ọba dé àwọn òun jẹ mágàjí ń bẹ àwọn ìpìlẹ̀ ní ẹni bá jọ ma ìpìlẹ̀ nínú ilé òun ní ọjọ́ mágàjí bàbá tó bí bàbá mi àbúrò bàbá mi à ń pè ní Ibrahima níjọ́ tí bàbá náà kú àwọn tí wọ́n kú ní kíá tí wọ́n lè jẹ mágàjí àwọn àgbàlagbà wọ́n kéré àgbàlagbà tó wà ní ilé-ẹjọ́ náà lóun fẹ́ jẹ́ ìyá tí ń jẹ́ ẹ̀gbọ́n bàbá mi akóòdù ìyá náà ti lọ́kọ ìyá wa wá láti bẹ̀ àwọn màmá náà wá jòkó lágbólé
wọ́n ní kàkàtí lápájọ́ bá fi jẹ mágàjí èmi àti mọ́wọ́ jẹ́ nítorí ọkọ mi wá jẹ́ ẹ̀tọ́ wa ní àìsí bẹ́ẹ̀ bó ṣe kéré máa iná ẹgbẹ́ sórí àpèrè òun ní bá mi ṣéwù ló fi jẹ mágàjí. mo sì sọ́wọ́ àti kọjá mo ní mo bí bàbá tó bí mi kí ló dé tá à ń gbàgbàlá onípìlẹ̀ tá a jẹ́ lọ́jà máa gbàgbàlá bí n bá sí ní lọ́lé ohun kíjì pa kó níbo lè ṣéwù ìta lọ́wà ní àbágbàlá ìkájí Faruq ohun kíjì pa. ìbéèrè ń béèrè o olùbéèrè ń béèrè kí n ka bàbá mi mẹ́ta Faruq là kọ́kọ́ Abdullahi ibn Faruq Kọ́símù Abdullahi Muhammad bí Kọ́símù gbogbo apátápátá àsìlọ́hun ni wọ́n àfáà ni wọ́n grandfather mi wá láti Kánò òun lọ lẹ́sà ìmọ̀ wa ń kọ́ wọn kéwú sáwúrẹ̀ lẹ́sà ní sì máa tóbi òun ló fóbìnrin lọ́sọ̀ọ̀nà wa di Yorùbá bí wọn bá wá ń kí ó kìlẹ̀ wa ní oníkìjìpá dé o Gàmbàrí dé o oníkìjìpá lọ kọ́ àwa o Ìjẹ̀ṣà lọ kọ́ àwa o. ibi tó ṣe jihadi lọ tí wọn wá fún lóbìnrin lọ́sọ̀ọ̀nà wa di Yorùbá gbogbo wọn pátápátá àṣìlọ́wọ́ ni wọ́n àfẹ́ ẹlẹ́sìn ni wọ́n kódà ọlọ́lá tún ni wọ́n ọlọ́lá tún ni wọ́n ojú wo ni wọ́n sì parẹ́ nulẹ̀ níbi àti wọ́n ti kọ̀ parẹ́ now tólùbẹ̀rẹ̀ bá ń bi lónìí pé ta ni Faruq erípa là á fi mọ̀yàn bá ń gbé fọ́tò bàbá mi sọ́rí Faruq ni o wọ́n Faruq ni Faruq ni mọ̀ ń sọ̀rọ̀ ṣùgbọ́n lánàá òun ní ìdí wọn kọ síbẹ̀ ní ṣùgbọ́n ilé kéwù ṣùgbọ́n bàbá ní àtàwọn tí wọ́n jọ dá lẹ́nu ní ọjọ́ sí ni bàbá sí Hamza ní sí Hamza Professor Hamza Abdurrahim òun ní ṣé o Faruq ni. ṣùgbọ́n al-Muslimin ilé kéwù tó dálẹ̀ gbé mọ kéwù àbá ni mí ọlọ́run ti kẹ́ mi jẹ́ ìnáró ilé kéwù tó dálẹ̀ ṣùgbọ́n ni wọ́n fi pilẹ̀ Darulum ṣùgbọ́n ni wọ́n fi pilẹ̀ Darulum inú àwọn tó jáde ní ṣùgbọ́n inú àwọn tó lọ ṣùgbọ́n ẹ̀gbọ́n ní wàá bí ọmọ ìyá ni Abu Ridọ bí abájá fẹ́ bẹ̀rẹ̀ pé tani Faruq Abu Ridọ nìkan ti tó Abu Ridọ inú àtọ́lọ̀ ṣùgbọ́n ni àfáàsọ́lù sẹ́ńsọ̀ inú àtọ́lọ̀ ṣùgbọ́n ni ọ̀pọ̀lọpọ̀ wọn tọ́lọ̀ ṣùgbọ́n ni wọ́n kó lọ Dàrú wọ́n parí Dàrú ni wọ́n fi wọ́n náà dá wọn jọ sí Markaz inú àwọn àjọ tí wàá dùn mí tí bàbá mi wá dá sí Markaz Professor Hamza wọ́n pọ̀ o àmọ́ mo Professor Hamza nìkan níjọ́ tí wà Markaz ni wà ní prof sùn bí tàn tó fún wa Markaz iṣẹ́ Faruq nù àwọn ṣẹ́ tí bàbá ní ṣe láyé tó fi lọ́dọ̀ Ọlọ́run bá nu tí ì lè má kà á kọ́mọ́dà bí yàrá abáwọn àgbàlagbà bára wọn nulẹ̀ ilé sì tutù tẹ̀gbọ́n àbúrò gbogbo wọn bàbá wa àfàràbí ọlọ́mọsà yá fi wọn ọ̀nà àfẹ́jì náà púpọ̀ pẹ̀lú àwọn àdìdù tiwa ni báwọ̀ tiẹ̀ bá wọn láyé
ṣé Abdullahi àìdọ́bí bàbá Àlàbí bá lòbí ṣé Abdullahi àwọn ṣe pẹ̀lú àwọn bàbá tó àwọn bá wa tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n ilé tí Abdulwahad ń bí òun lójú kó yà àbúrò mi yàrá àwọn ìpadà ibi bàbá wa irúsà kìnnú gbénu ńjọ́ tí ń jọ́ máa kéwú ló ń kíjì pa. bàbá Àlàbí ọba bàbá mi tán ni kí n wá nu yàrá bàbá mi ilé tó gbé ìpadà ńbẹ́ńbẹ́ àti padà ìtàn dàrú èyí ò lè torí kóun fẹ́ bínú ẹ̀yàn bọ̀ fẹ́ yìnyín kí o dàtàn rú ẹmọ́ dàtàn rú ìtàn dàrú o ẹgbẹ̀ta látàn kún ó kú lórí mi inú àtọ́ mọ́tàn bàbá mi jẹ́ kan inú àtọ́ mọ́tàn bàbá ayáyé olóṣù jẹ́ kan táwọn èèyàn máa wá bá ládùúgbò bọ́ọ̀bá wa délé wa sẹ́ńtà ní ń kíjì pani tọ́ba fẹ́ mú lẹ́gbẹ̀ẹ́ òsì ọkàn lé ẹlẹ́fọ̀ọ́ ilé ẹlẹ́fọ̀ọ́ ilé olóṣùn ilé ìlà ilé àtẹ́ẹ̀ka olóhùn oyin ọ padà báyìí bọ́ọ̀bá fẹ́ yà ọ lọ́lẹ́ ọlọ́sàsá ọ wà padà báyìí aláwùsá kùtùkùtù akáàbá wà padà síbí mọ wá bọ̀ wá sọ́dọ̀ àwọn bàbá Tajul Mumini bọ́ọ̀bá kò ń bẹ ọtún kẹgbẹ́ ọ̀tún ilé kejì inú ilé ọlọ́mọ mẹ́sàn-án bàbá kò ń bẹ ilé jíwá lọ́wọ́ àlọ́ kankan ilé àfa jíwá agbógunmọ́tì bàbá sí Ádámù bí wọ́n ṣe yíra wọn kálá fáànù bàbá wa lókè bàbá wa ṣe kàmá gbogbo wọn lọ gbogbo ẹ̀ pátápátá látòkè délẹ̀ odidi ìwé kan mo ní bàbá mi pàtó fún mi yìí sì sọ fún mi jọ́ náà yìí pé Súlè àìsè àfòmọ́ o òun lè má sí láyé mọ́ àfòmọ́ wà tí wọ́n pè láfòmọ́ bí igi bá dádó báyìí àfòmọ́ igi ọwọ́ àbàdé rẹ̀ kì í sára gi hun àfòmọ́ mi ìpagi yọ pagi hun náà àfòmọ́ náà máa jọba ó dà yìí sáfòmọ́ àwa náà ní gi tó léwé lérè àlepilẹ̀ mo fẹ́ ọmọ gbogbo nǹkan ṣe jẹ́ nítorí àbá sí mbẹ̀ mọ́ ó yé mi dáadáa gbogbo ilé tí mo kà yìí kò sí èyí tí ò dá sí mi lójú kò sí èyí tí ò yé mi kò sí èyí títàn rẹ̀ ò sí lórí mi o àmọ́ àfa mi. ilé ka sukure wa sukure mi yá dàbò ìbọn nílò yá èlòrí. Abúlé-gidi lórí ànátà yìí àtàwà sàlámà. Ilé ka sukure wa sukure mi yá dàbò ìbọn nílò yá. Clarification of history èmi ò ní gàgàdé pẹ̀lú fèsì ọ̀rọ̀ rárá àmọ́ gbọ́dọ̀ dàrú o. inú clarification ìjọ tí ń bẹ̀rẹ̀ kéwú baba Tajul Mumini ọlọ́run yá fi wọn ọmọ sẹ́wù Tajul Mumini àfọ́ ọmọdé baba Abdulwahab ọlọ́mọsá yà fi gbogbo wọn ọlọ́pọ̀dọ̀ sẹ́wù Tajul Mumini bàbá tó bíbí ti kéwú àtàfà òǹkejìpá ọmọ kéwú Tajul Mumini ni wọn ọ̀dọ̀ bàbá wa ṣé Abdulwahab lọ́wọ́ dálé kéwúlẹ̀ à ń pèlè pánù ibẹ̀ láti kéwú ńgbọ̀ ya ẹ̀mí àfọ̀gùn afáàlọ́dọ̀ ọlọ́run ilé kéwú tú láfta yẹn ní bàbá wa Adépàtẹ imam marhum àṣẹ Abdulkadir Adépàtẹ ṣé Adamu wa náà wá kí wọ́n wá sí Darul Uloom wọ́n ń gbélé bàbá àwọn wá dá lẹ́sìn nílẹ̀ lálẹ́ alẹ́ àmà lọ́bẹ̀ ìkéwú tá a ti ń bá bọ̀ lọ́dọ̀ sí àbúrádì lè bá kínní papọ̀ sọ́dọ̀ imam Abdulkadir Adépàtẹ ọjọ́ yá mi níjọ́ tí mo wọ Darul Uloom 1979/80 tani àmọ̀wọ̀ ìwọ̀ wúlò àdádi tania ni mo wọ̀ ní Darul Uloom nílọrin mo wá lọ́dún mẹ́ta ń bẹ tania salisa rọ́bìà ajáde ní títírì
83 modeko làwọn wúlá tó yìí a parí ní 86 ọdún mẹ́ta. ọba tán èmi ọ̀kadà di markazi ẹ̀gbọ́n mi ṣe Usman lọ́kadà di ní markazi àtàjà Abdullahi tó jókòó yìí ní markazi aláti kílẹ̀ ẹ̀ màmá mi ọlọ́run yá fi yá mi ọ̀sàbí àmọ́ pípọ̀ àmọ́ àbíkú dáhùn láàmú àmì ìtọ́lọ́wọ́ ọ̀sẹ̀kù fún ọ̀sẹ̀kù àkọ́bí ẹ̀ lájà Fatima Bintu tó bí àlìfà àtàjì Bọ́lájí ẹni ọ̀tẹ̀lẹ̀ làbúrìdọ́ lẹ́yìn àbúrìdọ́ olóbìnrin ìyá tí mo lọ wálé jọ ohun tí wọ́n pè ní Aisha àtúmọ̀kọ́ Aisha ó láwọn obìnrin tọ́tẹ̀ lábúrìdọ́ kó tó kan ẹ̀gbọ́n mi tó jókòó ohun ajá lima mo fi máa bọ̀ láti lọ ọ̀rọ̀ ti kàn ọ́ now lẹ́yìn ajá alima yìí obìnrin lájá alima méjì kó tó kan ajé Usman ọwọ́ abí iṣẹ́ Usman tọ́jẹ́ gbọ́n mi ní 1960 kò tí ń tọ́wà láàrin èmi tàbí iṣẹ́ Usman direct ni èmi tí mo tẹ̀lé ní èmi tí mo tẹ̀lé direct that's 1962 now ìtàn ò gbọ́dọ̀ dàrú ìtàn ò gbọ́dọ̀ dàrú àmọ́ ṣe bó ṣe tó yìí náà tó bá ń kí àfáà mi. ìlẹ́gà ṣùkúrì wà ṣùkúrò ìlímì yàdàmú líbọ́dìlù yà Ìlọrin. ìlẹ́gà ṣùkúrì wà ṣùkúrò ìlímì yàdàmú líbọ́dìlù yà Ìlọrin. àbíkúlì wákìtì nàkúrò lọ́mà kàkàmàdà má bà nǹkan àfáà mi jẹ́ o. má bà nǹkan àfáà mi jẹ́. Clarification of history bọ́rọ̀ bá dàrú bí tàn bá fẹ́ dàrú á straight yẹ. omi wa soma Ọlọ́run ní mú àárẹ̀ wá kì í wá lọ́dọ̀ ẹnìkan o àárẹ̀ wá bẹ̀dà Ọlọ́run ní mú wá ẹnìkan ò sì ní kápá lérí àìsàn tó bá fẹ́ dé bàbá tẹ̀ ní sáyìn máa ń wà pẹ̀lú pé yàn ń sọ́fà fún nǹkan kan àìmẹ́ni tí ń sọ́fà fún bẹ́ẹ̀ tí nǹkan kan ò sí. èyí tó soma tí mo fẹ́ kílíà ó ti tó ọdún mẹ́ta ní ìsìn etí mi ti kún àmọ́ nídìí ọ̀rọ̀ tó ráwọn èèyàn ni wọ́n ń fẹnu lu ẹnu ẹnìkan kúkú ṣe ọ̀sọ́ pé Ọlọ́run kó mú wá àmọ́ tí wàá jáde ní ìsìnkú Ọlọ́run kó mú wá Súlè ló fi kàn wọ́n wọ́n á fẹ́ kílíà rẹ̀. sọwárí kíkílẹ̀ eléyìí ni inú mi wá dùn àwọnú àwẹ̀ Kùránì wá ní sáàmà yí pé Islam gbogbo nǹkan ló ti fàtíwẹ̀ ẹjọ́ ní tàǹfà Kùránì ọkùnrin tó jáde tó níyàwó òun ṣe ṣìnà kò sí rẹ́ẹ̀rí mú wá ó níyàwó òun ṣe ṣìnà Islam wá ní ọ̀rẹ́ rí mú wa Ọlọ́run ló dá o ká tó lè gbọ́ gbọ́ ó búra o
أن تشهد والخامسة أن الذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء. Ọlọ́run ni wọ́n kúrò sí námáyàwó wọn àmọ́ kò sí rẹ́rẹ́ ní kankan mú wá. إلا أنفسهم. Ẹ̀mí ara ẹ̀ nìkan náà ni òun nìkan ló sọ bẹ́ẹ̀. فشهادة أحدهم أربع شهادات بالله. Ọlọ́run ni yóò búra lẹ́ẹ̀mẹ́rin yóò fọlọ́ ń búra lẹ́ẹ̀mẹ́rin. إنه لمن الصادقين. Lámìnà sọ̀dìkì. Ọlọ́run ní Ibrahim kí la fẹ́ fi ṣe yóò fi dá wa lójú pé òótọ́ ni tí mo sọ yìí o yóò búra lẹ́ẹ̀mẹ́rin bẹ́ẹ̀. والخامسة أن لعنة الله عليه كان من الكاذبين. Ọlọ́run ní àwa gbà àǹtún nígbà búra yẹn nìkan yóò ṣẹ̀ṣẹ̀ wá ṣépè pé la'natullahi. لعنة الله عليه كان من الكاذبين. Ọ pé ibi dandan Ọlọ́run kọ́ máa bá òun tó bá kó òun kúrọ́. ويجرؤ عن العذاب أن تشهد أربع شهادات بالله. Ọlọ́run ní tàbí ni ó torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ torí yí pé tádélébọ̀ bá ṣe sìná ikú ni tá a bá rẹ́rì yóò fi yẹn gbé ikú yẹn kó fún obìnrin wọn. Ọlọ́run ní tóun bá wá ṣe bẹ́ẹ̀ tán. إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها. a ní sọ pé ọkùnrin nìkan obìnrin náà bọ̀ síbẹ̀ òun náà wà á búra. أربع شهادات بالله. ọkọ lọ sọ pé àwọn òun ṣe ṣìnà mo fà àwọn tí wọ́n ń ròpù mi mo fi wọ́n wọ́kọ tọ́lọ ní ẹ búra ẹ sì ṣe pé ìgbè tẹ́ ẹ sọ ohun bẹ́ẹ̀ lórí èmi wá fìlà mi sípò ìyàwó mo fìlà sípò obìnrin tí wọ́n purọ́ mọ́ tí wọ́n ń ròpù òun lọ fẹ́ pa o òun lọ fi nǹkan sí lára o òun lọ ṣe gbá o alukurani wa ni wájú inú àwẹ̀ la wá wà yìí o báńkó bó ti mẹ́mbẹ̀ yìí kó kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba nìkan ọ̀rọ̀ ọlọ́run nìkan òun ni ààyè tí ìsinú ilé ọlọ́run sì la wà yìí ìjọ mo ti wá délé ayé mi rí ìfàrùkọ́ buraya má bura lé lélẹ́yìí ibẹ̀ ìwọ lọ́n ilé rẹ̀ mo wà yìí o tó bá jáde pé mi Sulyman Faruq ọmọ Aminatu bá máa ń pa ààrẹ mudiru Abibulayi Adam tí mo bá máa ń pẹ́ gbogbo tí jẹ́ lànà nu tíra ìfikàn mi. mo tún dá padà wọlọ́n ilé ẹ̀ mọ́ wà yìí tó bá jẹ́ pé ààrẹ ti ń ṣe mudirul markaz Abibulayi Adam tó bá pé mi Sulyman Faruq bá máa ń pẹ̀ ọmọ Amina gbogbo lànà tí ń bẹnu tíra ìfikàn mi. ìwọ lọ́n mo tún wí fún ọ lẹ́ẹ̀kẹta o tí mo bá máa ń pẹ̀ ṣẹ́ ìwọ lójú ẹ̀ tó rọrùn mo jẹ́rìí sí i mo tún wí lẹ́ẹ̀kẹrin tó bá jẹ́ pé bẹ́ẹ̀ wá ní kí ibi náà ọlọ́run kọ́ jẹ́ tèmi o àmọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hún ilé ọmọ wàyí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń rò fún mi káàkiri gbogbo ayé pátápátá ipe èmi ni mo máa ń pẹ̀ èmi mo fẹ́ pa wọ́n èmi mo ṣàìdá fún wọn gbogbo bí dáadáa ọlọ́run ọ̀rọ̀ rẹ ni o ọ̀rọ̀ rẹ ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hún tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ ni o mo fi Ramadana yìí àtàyè iṣẹ́ tà ń ṣe bẹ́ẹ̀ àti tí wọ́n ń ṣe láyé bàbá wa ní mẹ́ríkà tí mo bìbí ọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ ipe mi mo fẹ́ pa mùdírù gbogbo bí dáadáa ìwọ ọlọ́run àti bínú rẹ ọlọ́run kọ́ máa jẹ́ tiwọn. now ẹ farabalẹ̀ clarification ẹ farabalẹ̀ o kí ló wá ṣẹlẹ̀
ẹ fi ara balẹ̀. Bàbá farabalẹ̀ ẹ jókòó lẹ̀ ẹ gbọ́ gbogbo ẹ̀. Kò sí nǹkan tá a ti rí láyé.